Um, Hi everyone. For the record, I am doing this. Probably you share and send to anybody. Ní level tí mo bá dé, with due respect, kò kí n ṣe ìgbéraga. Mo ti sorry màmá tún sọ bóyá ẹ gbàgbé. Mo máa ń respect èèyàn ni, mi kì í bẹ̀rù èèyàn. Ní orí app yìí, tí bá ní. Ẹ̀yin tèmi, ìyàwó Kúnlé Afod ó tún ti jáde wá sọ̀rọ̀ wípé ó ní ìgbésí ayé òun, ó ní kò kan anybody, ó ní bí òun ṣe live life òun ò kan anybody o. Ó ní òun ti 42, òun dẹ̀ mọ̀ nǹkan tí ò dáa fún òun àti nǹkan tí ò dáa fún òun. Ó ní òun mọ̀ yàtọ̀. Ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká tẹ̀síwájú láti máa wo fọ́nrán yìí. Kí n ro iye nǹkan tẹ́ ṣe fún mi, ó yẹ kí ọ̀tá mi, ó yẹ kó ti kú by now. But street oti, òun ni mo fi gbede ibi tí mo gbede yìí. Kí anybody má tọ̀ mí, anybody kó má tọ̀ mí. Aside the fact pé bóyá mo jọmọ mo ṣe, ṣe rí pé díẹ̀ mo ti 42. My life, my choice, my gbogbo nǹkan. Ẹ̀yin kan náà lẹ throw mi títí, ó ti gbọ́mọ jù, ó gbọ́mọ jáde jù, ó ṣe kinní kan jù, ó ṣe kinní kan jù. Àwọn personal person ní Desola ìwọ náà dẹ́ má ṣe kinní kan, mo stop láti máa post àwọn ọmọ mi yàtọ̀ sí tó bá ṣe birthday. Àwọn kan náà she's not taking care of her kinní kan, she's not at home, kinní kan. Àwọn tún bẹ̀rẹ̀ títí ẹ tún padà lọ sórí ọkọ. Ó ti gbọ́kọ sórí jù, lúùtù, kinní kan, ó ṣe gbá, ó ṣàwo, ó ṣe yé, kò lórúkọ fún rẹ̀ ní, kí ló tẹ́ pé orúkọ kọ ẹ̀ ní, ó ṣe kinní kan ni. Nǹkan tẹ́sán ẹ̀kọ́ ló jẹ́ kí n stop o. Ó lápá àwọn tí mo nífẹ̀ẹ́ tó jó lólùfẹ́ mi gangan. Àwọn náà máa ń sọ, mo tún stop. Mo tún wà lórí ọwọ́ mi. Lórí ọwọ́ mi yìí náà, ó dóko ni, ó yànlè ni, ó ṣe gbá ni, ó ṣàwo ni, kò gbọ́kọ̀ síta mọ́, kò ṣe kinní kan síta mọ́, kò ṣe gbá. Ẹ bold now. Ẹ wá bá mi ìwọ̀n náà. Anything tẹ́ bá gbọ́, ẹ̀lú Desola, bye. Èmi ni. Èmi. Mi mọ nǹkan tí mo gbé jẹ o. Mo ti kọjá level ẹni tó máa debunk ọ̀rọ̀. I am a drama queen. Mo stop látọkàn mi. Mi ṣe mọ́. Àwọn information tẹ́ máa mọ̀ nípa wa yẹn, ẹ ti gbàgbé pàwọ́ la gbéra wa síta tẹ́ fi mọ̀ ni. Mo tún wá decide pé ó yá mi gbéra mi síta mọ́ o. Iṣẹ́ mi àbí nǹkan kan o. Ẹjọ́ tí ó ní mí ní yìí náà lè tún kò sí. Orin ta tún gbọ́, ẹ tún ní mò ń dó ẹni tó lórin. Ẹ wá mọ̀ nǹkan tí inú mi fi ń dùn. Gbogbo èèyàn gidi láyé yìí, gbogbo wọn lè máa ní mò ń dó, inú mi ń dùn bàjẹ́. Bẹ́ẹ̀ náà ni mo fáìn tó. Tí ó yẹ pé gbogbo àwọn èèyàn gidi tí mo mọ̀ yẹn náà ni mò ń dó. Ìbàjẹ́ yìí lẹ ṣe títí ẹ fi sú mi débi tí mo ti bá ire. Mi ò gọ̀nà. Èmi rí dáadáa ń bẹ̀ mo dẹ̀ jókòó síbẹ̀ pé ìyá yín sẹ́ ẹni tí ò lè mi èmi mọ́. Kò ẹ wo mi tí ì rí nǹkan náà. I keep saying this. Ojú lẹ máa ń wò, Ọlọ́run tó máa ń bless ẹ̀dá ọkàn ni. Ẹ ṣe bàjẹ́ títí náà. Ó yẹ káṣọ mi máa pọ́n ni, ó mọ́ ni. Ẹ̀yin tẹ́ ẹ ṣe bàjẹ́ wo bẹ́ ṣe rí náà. Ṣé báwa tẹ́ ẹ ṣe bàjẹ́ lélẹ̀. Ayé mi ń dà ní, ó dẹ̀ máa dà ní. So stop this ẹjọ́ wẹ́wẹ́. And for clarification, my number 081848222715. 0 plus 234 818 4822 715. Ask me.